Ẹ̀lẹ́ ìyá wa. Ẹ káàbọ̀ o. Ẹ kú àtàárọ̀. A kú ìrọ̀lẹ́ o. Kí ni orúkọ yín ìyá wa? Orúkọ mi ni Muinat Ọláníyì. Tolúlọpẹ́ ni orúkọ mi láti ìkànnì Ojúlówó Yorùbá lórí YouTube. Ẹ̀yin tí ẹ ò tí darapọ̀ mọ́ wa ní orí YouTube, ẹ tẹ̀lé wa o, kí a jọ máa gbé àṣà, ìṣe àti èdè wa lárugẹ. Ìyá wa, ọmọ ìlú wo ni? Ọmọ bíbí ìlú Ìbàdàn kúkú ni mí. Ìbàdàn nílé Olúyọ̀lé. Olúyọ̀lé. Èmi lọmọ Ìbàdàn kíjà míjà ta fi kára wájú lẹ́rú. Èmi lọmọ àjẹgúnjẹ kára wọn máa fi kára mu fọ́rí mu. Ìbàdàn nílùú òjò nílùú Ògúnmọ́lá, olódò kan gbẹ̀gbẹ̀wí lójú ogun. Ọmọ agbọ́n lásàmásà, ọmọ aríyàyàmọ́yà. Èmi lọmọ Ìbàdàn nílé Olúyọ̀lé. Èmi lọmọ òpó oyè ọ̀sà nílé bàbá tó bí mi lọ́mọ. Ìyá tó bí mi lọ́mọ lọmọ òjé ìpẹ̀tù. Ọmọ arólúwẹ̀ bí òjò nílé Ìfìjàbí lóríta mẹ́rin lóòpó oyè ọ̀sà. Mo kí gbogbo ẹ̀yin ọmọ ilẹ̀ Yorùbá, ọmọ bíbí ilẹ̀ Yorùbá, ẹ jẹ́ ká máa gbé àṣà wa lárugẹ. Ẹ má jẹ́ ká máa sọ pé gbogbo nǹkan tá a bá ń ṣe la máa sọ everything English or broken fún àwọn ọmọ wa. Ó ń fa ìtìjú fún àwọn èèyàn wa ní ilẹ̀ òkun. Ṣùgbọ́n ẹ má jẹ́ ká gba ìṣẹ̀ǹṣe, ẹ má jẹ́ ká pátì. Ó náà ni Saheed Òṣùpá, owó bàbá Akeem 100 níjọ́ Agbégúnlẹ̀ mo gbé fún ọ. Ó ní ọ̀làjúdé láwa gbàgbé àṣà ìdílé wa. ọ̀làjúdé láwa gbàgbé àṣà ìdílé wa. So ẹ wo bí ó ṣe kọ́ lọ. Ìgbà tí ó ṣe késẹ̀tì yẹn, ó ní àǹfààní tó yọ nínú àwọn ọmọ yunifásitì tí wọ́n rí mú níbi bẹ̀ tó dẹ̀ gbé ẹlòmíì débi gíga. Kí ló wá dé tá a fẹ́ pa ìṣẹ̀ṣe wa, àṣà wa tá a fẹ́ pátì? Kódà ẹ jẹ́ ká jọ fọwọ́sowọ́pọ̀, ẹ jẹ́ ká gbé ilẹ̀ ìṣẹ̀ṣe wa, ẹ jẹ́ ká gbé lárugẹ, torí pé ìtẹ̀síwájú ilẹ̀ Yorùbá òun ni ẹ jẹ́ ká máa wá. Ẹ má jẹ́ ká wá ìfàsẹ́yìn fúnra wa mọ́, torí pé a ní àwọn nǹkan mèremère tó wúlò fún àwọn èèyàn tí wọ́n ń kó lọ láti bíbá lọ sílùú èbò lọ sí everywhere. Kí wá ló dé táwa wà ní ibi bẹ̀ tẹ́ pé another country tá a bá ti lọ àní rántí ibi tá a ti jáde, àní rántí ìṣẹ̀ṣe ilẹ̀ wa mọ́. Ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ ká parun o. Ọlọ́run á máa fún wa náà ṣe. Ẹ̀yin tẹ̀lé jẹ́ olórí náà tẹ́ ń gbìyànjú láti jẹ́ kí gbogbo nǹkan yẹn kó wá padà sẹ́yìn. Ọmọ Ọlọ́run máa fún yín ṣe o. Ẹ ní ṣìṣe lágbára Ọlọ́run. Iwájú lọ̀pẹ́ ibi tí máa ń ré sí iwájú lẹ́ máa lọ o. Lọ́la láwùláwà lápáta ìlàbìlà ìlà lọ́la pé yàmi sédàmí síra fàbà kẹwàrà fánàmọ̀ kánà àlíyà. Ìyá wa, ẹ bá wa sọ fún àwọn èèyàn wa nílé, àwọn olólùfẹ́ wa, kí wọ́n máa wo Ojúlówó Yorùbá ní orí YouTube. Tó ẹ̀yin ọmọ ìyá mi lọ́kùnrin lóbìnrin, ẹ̀yin ìyá wa, ẹ̀yin bàbá wa, ẹ jọ̀ọ́ ẹ máa wo Ojúlówó Yorùbá. Ẹ bá wa tẹ̀lé ìkànnì Ojúlówó Yorùbá lórí YouTube, ẹ jọ̀ọ́. Ẹ ṣe àdúpẹ́ ìyá wa, ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀. Ẹ̀yin ará ilé, ọ̀rọ̀ náà lẹ ti gbọ́ o. Ọ̀rọ̀ lẹ ti gbọ́ o. Ó dọwọ́ yín, ó dọwọ́ wa, ó dọwọ́ gbogbo wa. Ká fọwọ́ wẹwọ́, ọwọ́ fún mọ́. Ẹ ṣe púpọ̀.